kì í ṣe ìròyìn tuntun mọ́ pé gbajúgbajà olórin gbàgbọ́ àti jùjú ni dókítà Yinka Ayefẹlẹ kọ́ ilé awoṣifila sí agbègbè Fẹ́lẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn lọ́yọ̀ọ́. Yinka Ayefẹlẹ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún pè ní ọjà ló ṣàfihàn ilé náà lọ́jọ́ Ajé ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2025. Gbàrà tí ilé ọ̀hún ti jáde sórí ayélujára ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi nípa oríire ńlá náà. Kódà tí àwọn èèyàn tún fi oríire náà gbàdúrà fúnra wọn. Bó tilẹ̀ jẹ́ pé Ayefẹlẹ fúnra rẹ̀ sọ pé kì í ṣe owó tóun ní ó kọ́ ilé náà bí kò ṣe pé ọlá àti àánú Ọlọ́run lòun rí gbà. Ní báyìí ẹ jẹ́ ká lọ wọnú ilé náà láti mọ bó ṣe rí. Yo, I'm a living testimony. It's Yinka Ayefẹlẹ. Baba ṣẹ́gun mi dayọ̀. Baba know mi jẹ́ mi nù. I'm a living testimony. Baba ṣẹ́gun mi dayọ̀. Baba know mi jẹ́ mi nù. I'm a living testimony. My God sweet passion, honey, honey. Let me say, damn it like a rubber dub style. Damn it like a rubber dub style. Damn it like a rubber dub. Let me say, damn it like a rubber dub style. Oh, oh, ìyá tọ́pẹ́ fún bàbá wa mímọ́. Oh, oh, ìyá tọ́pẹ́ fún bàbá wa mímọ́. Bàbá tí bá mi ṣe o, mo wá ṣọpẹ́. Ẹlẹ́dàá mi ti bá mi ṣe o, èmi á polongo. Ọlọ́run ti gbé mi lékè, ara ẹ wá bá mi yọ̀ ṣe. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.